ilẹ̀ àdúpẹ́ ẹ̀pẹ̀ fún wa ẹ ṣé mo dúpẹ́ o. bọ́dà mi máa lọ sí campus ní aago 2. báwo ló ti ń ròyìn tẹ́lẹ̀. mo ti sọ fún mọ́mì tẹ́lẹ̀tẹ́lẹ̀. so kí ló máa ṣẹlẹ̀ báyìí. bọ́dà mi ti bí mi. sórí for now owó tó wà lọ́wọ́ mi ò tó nǹkan kan ṣé ìwọ náà mọ gbogbo situation tó ṣẹlẹ̀ but jẹ́ kí Yẹ́misí dènà tó ṣàlàyé fún mi pé o máa fún mi ní àwọn change kan so bóyá tó bá fún mi màá lè yọ fún ẹ̀mí wá lè padà sí school. bọ́dà mi aago 2 2:00 mo láti lọ ẹ ṣe fún mi ní oye tó bá wà lọ́wọ́ yín kí n lè gbà yẹn. débi kan máa fún ẹ débi máa ṣàlàyé fún ẹ ni pé jẹ́ kí tòun nìkan kan tí màmá náà sọ fún mi pé máa ṣe fáwọn jẹ́ kí màmá ilẹ̀ wa ń wí ń bẹ́ẹ̀. ó lè dáná ni. ẹ ti ẹ̀ ti dáa bẹ́ẹ̀. bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ mi kankan ní yín náà. ṣé ó ṣàlàyé fún yín pé o máa padà sí skul lónìí. sọ́nà ń lọ láago 2 ọ̀sán. Màámi, ó máa tiẹ̀ ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún mi. Ok, jọ fún wa ní bíi 5 minutes kí n fi discuss pẹ̀lú màmá. bọ́dà mi máa fún mi ní owó yẹn tó bá ti lọ. Máa fún ẹ, máa fún ẹ. Sórí tó bá ti ń dé báyìí, owó yẹn ni mo fún ẹ. ẹ ṣé mọ́mì mo wá tà. Màmá, mo máa ti ṣe àṣemáṣe láìpẹ́ yìí. Ẹ má bínú. Ọ̀rẹ́bìnrin mi tàbí wà ní school ó lóyún fún mi. ọ̀rẹ́ obìnrin. Bẹ́ẹ̀ ni. ó ti lóyún fún ẹ. Bẹ́ẹ̀ ni. Ẹ má bínú pé mi tètè ṣàlàyé fún yín ṣé torí àwọn kankan tó ń ṣẹlẹ̀ nínú ilé náà ni ti jẹ́ tètè ṣàlàyé ọ̀rọ̀ náà fún mi. àdúgbò olúwa ṣeun. olúwa ò ṣeun àdúpẹ́ o ṣùgbọ́n àwọn náà wo gbogbo bá a ti wà yìí nísìnyí nǹkan tó tún ṣẹ́kù ká má sọ̀kan yòókù. N tó fa náà nìyẹn tí mi fi tètè ṣàlàyé fún yín ṣé ti but títí next week màá mú wá bíbá ẹ mọ̀ àmọ́ yìí. kò mú wá tó mọ̀ kí mọ̀ sójú. Mọ́mì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má ṣàlàyé fún dádì o. báwo ló ṣe máa sọ irú nǹkan báyìí tá à ní sọ fún bàbá yín. mi ì fẹ́ kán mọ̀ rárá mi ì fẹ́ kán mọ̀. tó bá ní pé ká yọjú nílé àwọn ọmọbìnrin yẹn ṣé mi nìkan ni mo fẹ́ lọ ni. But later mami wọ́n máa padà mọ̀ but for now mi ti fẹ́ kí dádì mọ̀ mi ì fẹ́ kán mọ̀ for now ẹ jọ̀ọ́ mami. ṣẹ́gbọ́. ìwà kúkú lọ̀rọ̀ ẹ máa yé ń gbà mí. ẹ jọ̀ọ́ mú mi. wọ́n ti gbọ́ tí mo bá ti ní àmà ìtì sọ. ẹ jẹ́ ká ṣe báyìí. ó dáa. ọmọ pé ara ẹ̀ á ti wà lọ́nà wájẹ́. Ẹ bọ́ bàtà yín ni. Àbí kí n bá yín bọ̀? Kí lè lè jì? Rárá kọ́ mọ́. Kí lè lè yìí? Bójú rí nìyẹn, ẹnu adákẹ́. Bójú rí. Ẹnu adákẹ́. Bójú rí ẹnu adákẹ́. Kí ni problem pẹ̀lú eléyìí sí? Gbàgbé nípa eléyìí, kí ló ń fẹ́? Ṣé bí kí n fẹ́ lówó ni? Kí n tọ́jú ẹ gbogbo nǹkan tó máa ń fẹ́ at all time kí n máa fún ẹ. Okay, well, wọ́n tẹ promise mi fún shop mi yẹn kọ́. Okay, tó ní kí n fi help ẹ. 250,000. Máa wọ̀rọ̀ mo ti bẹ̀rẹ̀ arrange ẹ. But check ni màá fún ẹ o. Torí mi lè máa gbé cash káàkiri. Okay, tàwa dẹnu mọ́tò máa fún ẹ. Okay. Ẹ̀yin tọkọtaya gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ bá mi sọ ṣé ẹ ti róore. Bẹ́ẹ̀ni.
ẹ̀rọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wèrè ọjọ́ kìíní àná tó délé alámọ̀lá ó ní ìyá ọlọ́kà kó ròore ẹ̀rọ rẹ o torí pé ìjọ tí ọmọdé mulẹ̀ ìjọ náà ní mọ̀ ọmọ kékeré kan ò ní mọjọ́ tó wọ́n dalẹ̀ ẹ dákun o iwájú ìmọ̀lẹ̀ lẹ́wà yìí o èmi ọ̀gẹ́ ọmọ agẹ́sí sáwọ́ atọ́kùn mọ̀lẹ̀ mo yìí ṣe babaláwo ń tèmi o atọ́kùn ọba rìṣà mo ṣe ẹni ó sì darí yín wáyìn ọmọ mi kí ọmọ rẹ tí mo jẹ́ fún lọ́wọ́ àlàáfíà rẹ fún lọ́wọ́ àlàáfíà rẹ. ikán lọ parapọ̀ ikán lọ́mọlé o ìbà o ìbà ìjọ tọmọdé bá múlẹ̀ ìjọ náà nímọ̀ o ọmọ kékeré ìmọ̀jọ́ tó wọn dalẹ̀ o eégún dalẹ̀ asọ́ká lórí egúngún ekò ló dalẹ̀ ó sùn lókè èèpẹ̀ ìjọ tí òkété dalẹ̀ ọwọ́ lọ́ká lérí igbe ìbòsí ló ti bọnu ọwọ́ ń kábàámọ̀ káàkiri tó báyìí tolúwo ẹni ọba dalẹ̀ nínú àwọn méjèèjì kí lè mú un ẹ má ṣàṣẹ. àṣẹ. tó tolúwo tùfẹ́ ìtẹ́jùgbọ̀nà ọ̀rọ̀ mi dàṣẹ ó dègún àbàwọn èṣù gbogbo tí ń bá ṣe báyìí kárọ̀ ọ̀rọ̀ mọ́ dìgbàdìgbà tó ó ti di múlẹ̀ ẹtù ẹ wo kò dìgbà tí mo tọ́ epo tọ́yọ̀ tata táàdùn sí lẹ́nu kẹ́ tó múlẹ̀ o ẹ wá gbọ́ owó tó wá ku àfikún kan o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìwà àtìyàwó rẹ tẹ́ múlẹ̀ lé lórí kókó bẹ̀ ni wípé o gbọ́dọ̀ tún fẹ́ ìyàwó mi ìlé mọ́. èmi ò ní fẹ́ ìyàwó kankan. ó fẹ́ o má dán wò kí ọ̀rọ̀ rí ọmọ bá dàbí ọ̀rọ̀ ẹyẹ ẹ̀gà torí pé ẹ̀gà ní kọ́lé tiẹ̀ ẹnu ara rẹ̀ tó fi kọ́ náà ní sì tó fi tú dànù má dán wò má balẹ̀ má jẹ́ mọ́ra rẹ lórí o má fọwọ́ ara rẹ bá tó ti mọ kalẹ̀ tó ti gún régé má fi bàjẹ́ o ọgbọ́n ọba fojú di mọ́lẹ̀ wípé kò sí tí wọ́n ṣe ìdà tó bá fojú dàkọ̀ gbẹ́rẹ́gẹ́rẹ́ ìtaní ọ̀padà sọ̀gbẹ̀yìn ó ti jẹ́nu o. ẹ ṣé bàbá. ní dàlẹ́. ire o ire o. ṣé káwa lọ. ǹjẹ́ ọjọ́ tó bá dì tó jẹ́ pé ẹ bá tún ní nǹkan kan tó yọjú sí mi èmi lọ̀gẹ́ ọmọ agẹ́ ṣíṣá wa tọ́pọ̀ ọba rìṣà ire lójú owó rí ẹ ṣé o ẹ̀yin bá ń mú lẹ̀. irú iṣẹ́ wo ni bá ṣe yá. ẹ̀lẹ́ kárí ẹ kú ìjókòó ẹ̀lẹ́ ẹ̀kú. irú iṣẹ́ wo ni bá ṣe bàbá. tó parẹ́ mọ́ gbogbo. àwọn mi ń kọ́ ọkàrí orí mi má gbà bọ́dé. aya mi àdúrà rẹ gbà àwọn tó la yóò dùn tì ọ́ orí mi má gbà bọ́dé yìí ó ìjáwó lè gbọ́dọ̀ lọ́nà ẹ dákun ẹnìkan ìmọ̀jú èkúté ilé fa gbùgbù tí ayọ̀ yóò bá dé kò sẹ́nìkan tí wẹ́rẹ́ báyìí ni aya mi èmi mo ní kí ọkọ rẹ̀ ó mú ọ wá ẹni tí mo sì fi ní ó mú ọ wá ni pé sàn án láàrin ajé ní mo ní pẹkọrọ sàkátà pàrà kan ò sì sí gbogbo aláǹkó náà fún òní gbòǹgbò bá a bá lọ́rọ̀ sọ kájọ sọ bá a bá búyàn ká búyàn èwo ni kálábù kíká tó pé bọ̀dá tẹ́yìn ń dùn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ayọ̀ ni ó tani lára lóòótọ́ ó sì nira díẹ̀ ṣùgbọ́n bí èèyàn bá wò ó dáadáa ìdùnnú ló wà ń bẹ adùn ní gbẹ̀yìn ewúro adùn ní ó gbẹ̀yìn ọ̀rọ̀ yìí nígbà tí a wo àkọsẹ̀jáyé ọmọdé torí nígbà tó dé yìí mo rí pé ìyá yìí mú yín lómi ìyá yìí pọ̀ ó ròyìn débi pé àti rówó mu gàrí gan ò sí débi pé aṣọ mi wà lọ́rùn yín tó jẹ́ bí àbúrò bí ọ̀rẹ́ ló tún fún yín àwa wà àkọsẹ̀jáyé rẹ̀ a rí i pé àfi tẹ́ ẹ bá lo ọmọ kan tó jọmọ gíríkì láàrin ọmọ yín ọgbọ́ bẹ́ẹ̀ bá lò ẹ gbádùn dọ́jọ́ ọkú ni bí baálé báyìí sọgóje òde náà mọ bẹ́sù òde náà mọ fi sùn sí lọ. ẹ wo èmi ò gbà nǹkan kan mi ò ṣe o tó tún jẹ́ ọmọkùnrin kan ṣoṣo tí mo ní nìyẹn